ẹ̀yọ̀ fún àlẹ́ Muhammad ẹni tí ò ní kú lójijì kó náwó báyìí ẹjẹ́ arọ́wọ́ wọn ẹni tí ò náwó òun ti sọ tí ó ń ṣẹlẹ̀ fún ẹni tí ò ní kú kú òjijì kó náwó báyìí sọ pé sallallahu alayhi wa sallam ṣèlérí fọlọ́n kó dákẹ́ nísìn kó tó káwé yẹn lẹ̀ náwó báyìí pé ìní kú kú òjijì ìní fọjọ́ ọlọ́jọ́ lọ ó yá a ní ọjọ́ méje nínú ọ̀sẹ̀ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday èwo lọ́jọ́ tiẹ̀. ìjàmbá tó ládùn látara búrẹ́dì akọ̀rọ̀jà tàbí wọ́n lè sọ àlọ́ yìí ṣe pé o ní kúkú òjijì sódà kéèyàn ti mọ̀ pé òun ó kú tẹ́lẹ̀ ni iyì ikú ni kó jójijì tí kú ò bá máa jójijì ikú kíkú ò ní níyì mọ́. mo kí gbogbo ẹ̀yin eléré orí ìtàgé lápapọ̀ Ọlọ́run ò ní fi yín lẹ̀ ẹ kú ìfẹ́ ọmọ ìyá yín ẹ kú ìdúró ti ọmọ ìyá yín ẹ kú òyìyà ẹ kú ara fẹ́ra kù mo wá kí yín pé iná kú balẹ̀ mọ́ nítorí pé àwa mẹ́fà là ń gbáyé èmi ìwọ àwa ẹ̀yin àwọn òun ẹgbọ́kú jáde ní ó kàn yẹn gbọ́mọ jáde gbogbo wa kò sí mẹ́ni yóò kàn yẹn ó ń bẹ fún wa Sisi Kọ́dírì rán mi sí gbogbo ẹni ó wà ní gbogbo yìí àti gbogbo ẹni ó láǹfààní àti máa gbọ́ wa Sisi Kọ́dírì ní kí n máa sọ fún yín pé èé ṣe ọmọnìyàn. ìyàmúrù àkọ́rì bí jàmbá ti kábú yìí. Abdul Kọ́dírì ní ìyàmúrù àkọ́rì bí jàmbá ti kọ́bùrì gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin ẹbí mi ẹ̀yin ọmọ mi ẹ̀yin tá a jọ ń ṣiṣẹ́ pọ̀ tá a jọ ń ṣayé pọ̀ tá a jọ ń lo ìlú pọ̀ tá a jọ ń lo ògo pọ̀ tẹ̀múrúnà aláàkọ̀bùrí wàlákùtù sálìmù aláyà ẹ̀dẹ̀ tí dẹni tí ń kọjá lára sàárè mi tẹ́ẹ̀dẹ̀ lè kí mi mọ́. tààlà àkọ́rí bí lábúyàrí fún ní. Sisi Kọ́dírì kú lónìí ẹlòmíì wà tó pé ìdọ̀bálẹ̀ mi máa kí Sisi Kọ́dírì ẹlòmíì ó pa ò báyìí ẹlòmíì ó kúnlẹ̀ báyìí ni ẹlòmíì ó kí nàró ni o àtọ́nínàró àtọ́níkúnlẹ̀ àtọ́ndọ̀bálẹ̀ ta ló kí Sisi Kọ́dírì láti jẹjọ lónìí. ìyàmúrù àkọ́rí bí jàmbá ti kábú yìí. Sisi ní èé ṣe gbogbo yín dẹ̀ ń kọjá lọ lára sàárè mi ẹ̀dẹ̀ ń wò mí níbi tẹ́ ẹ tì mí mọ́ níbi ẹ̀dẹ́ mi mọ́ mo ti kọ́kọ́ wà nínú ìfúnpinpin kan kí n tó wáyé ìfúnpinpin àkọ́kọ́ onínú ìyá nígbà tá a bá tún kú á tún lọ bọ́ọ̀nù ìfúnpinpin ẹlẹ́ẹ̀kejì ìfúnpinpin ẹlẹ́ẹ̀kejì nílé tí wọ́n bẹ̀rẹ̀ lóòjọ́ wọ́n tó lóòjọ́ wọ́n á kàn lóòjọ́ wọ́n á fa omi sí lóòjọ́ wọ́n á fa iná sí lóòjọ́ onílé ó sunlé ẹ̀ lóòjọ́. ìyàmúrù àkọ́rí bí jàmbá ti kábú yìí. Gbogbo ayé Sisi Kọ́dírì ní sẹ́mínà mo wá lẹ́nu tí gbogbo ayé ń kọjá lára rẹ̀ tí mo tiẹ̀ lè kí mi mọ́. Káànà àkọ́rì bí lámúyárì fún ni. Àfi bí ìgbà tẹ́ mọ̀ mi mọ́ ṣé ìgbàgbé mi. lámúyárì fún ni. Ẹ̀yin lọ dá mi nù ẹ̀dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè mi bẹ́ẹ̀. lámúyárì fún ni. Ẹ̀yin lọ ra kọ́ńtà ẹ̀dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè mi bẹ́ẹ̀. lámúyárì fún ni. Ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni pé mọ̀ mi mọ́. lámúyárì fún ni. Tẹ̀síwájú àfà. Sọ̀wílì fàárì yàkítà sí mú ọ̀nàmọ́lì. Sọ̀wílì rọ́ọ̀sì yàkítà sí mú ọ̀nàmọ́lì. Sisi Kọ́dírì ní gbogbo ẹni tí nǹkan mi á sọ́wọ́ ẹ̀ ẹni tó mọ̀ pé nìkan kò mọ̀ pé mo ní nǹkan lọ́wọ́ ó ti gbẹ́sẹ̀ lé sí. Sọ̀wílì rọ́ọ̀sì. Ó ní mo fi kí ìyá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé YouTube account Sisi Kọ́dírì is in my charge and I'm ready to drop it for whosoever want to have it back. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá owó ni bóyá aṣọ ni bóyá dúkìá kan ni bóyá nǹkan kan ni ló dọ̀pọ̀ àwọn àti Sisi Kọ́dírì pọ̀ ó ti rò pé ó jẹ́ mọ́lẹ̀ ó jẹ́ gbé ó
ó ti rò pé ó pa mọ́lẹ̀ ó pa gbé kò sí wàhálà àáfàá lè sí òkú sí ọlọ́run ò ní sí gbà. sàwílì mi rán fi yẹ kí tẹ̀sí mú náà máa lé. ní gbogbo ẹbí mi ará mi ọ̀rẹ́ mi ẹ̀yin èèyàn mi ẹ wá ń wo dúkìá mi pé ilé yìí yàrá mélòó lèmi ó mú un bẹ yóò ti máa sọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́kàn ẹlòmíì. yẹ kí tẹ̀sí mú náà máa lé. ibi àbí kí n fẹ́yàwó Sisi Quadri ni kí n fi ṣe láàánú. yẹ kí tẹ̀sí mú náà máa lé. àbí kí n káwọn ọmọ Sisi Quadri sọ́dọ̀ ní kí n ṣàánú fún ẹ wá ń pín ọmọ mi ẹ ń pín owó mi ẹ ń pín aṣọ mi ẹ ń pín dúkìá mi ẹ ń pín tó jẹ́ tèmi ní tí mo fàágùn mi rà ní tí mo fi wàhálà mi rà ní tí mo fi yànjú mi rà ó lẹ́ mọ̀ ń pín mọ́ra yín lọ́wọ́ Sisi Quadri ní èéṣe ẹ̀yin èèyàn ẹ ti gbàgbé mi. wà á máa yà á lùrù dàdúdú ní. mo kí alájùwà mutahir mustad ẹ káàbọ̀ àpòyà wà á máa yà á lùnà dàdúdú yìí ní. gbogbo yín pátá àwárí nínú yín ẹni tí ó sọ yín pé ẹ dákun ẹ tiẹ̀ wo gbèsè tó jẹ́ pọ̀ ẹjẹ́ á bá san díẹ̀ mbẹ̀ ìtọ́ni lójúṣe pọ̀ ẹjẹ́ á bá ṣe díẹ̀ mbẹ̀ òbí ń bẹ ẹjẹ́ á bá tọ́jú òbí ẹ̀ aya ń bẹ ẹjẹ́ á bá tọ́jú aya ọmọ ń bẹ ẹjẹ́ á bá tọ́jú ọmọ ìyá wa tí wọ́n jẹ́ àwọn Sisi Quadri àtẹ̀yìn ọmọ gbogbo ìlérí ni wọ́n máa sọ fún yín lónìí gbogbo ọ̀rọ̀ la yóò máa fẹnu sọ fún yín wọ́n sọ fún yín pé kódà àwọn ò di sánmà àwọn ò di lẹ́lẹ̀ ní tí wọ́n fẹ́ dà náà wọ́n dà lójú agbo wọn. tẹ́ ẹ bá gbára léèyàn ẹ máa wá disappointed èyí tó lè dáa jù ní kẹ́ ẹ gbára lé ọlọ́run tó ní Sisi Quadri tó dá Sisi Quadri tó ṣe Sisi Quadri bó ti wà tó pa Sisi Quadri lásìkò tẹ́ ẹ̀ lérò. wàkọ́dé ọkà fún sí àmọ̀mọ́ wàásù. kálukú ọmọ ẹgbà ìpín rẹ̀ Sisi Quadri ní kálukú wa ń gbà pín rẹ̀ pé bóyá kémi mẹ́lẹ̀ bóyá kémi mẹ́lẹ̀ fàyà lè láàyè. ó mà ṣe o àṣìrò òmùmánà sùn ni ẹ ṣe tètè gbàgbé mi báyìí sẹ́mi náà lẹ gbàgbé báyìí ọ̀rẹ́ mi ti ń wẹ́ lómi tí ó bá sọ̀rẹ́ báyìí ọmọ mi ti ń wo ẹlòmíì pé ta ni ó tún máa jẹ́ bàbá fún mi aya náà ti máa rò pé àṣà wa ní ṣe kinní àti kinní mọ́ báyìí ni aṣọ́ra òmùmánà sùn ni ẹ ṣe gbàgbé mi báyìí sẹ́ẹ̀rí bá ti gbàgbé Sisi Quadri èyí tá a wá bí ìtorí pé ń gbóná lọ́wọ́ ni o ẹ̀yin òde ìjọ ọdún méjì ẹjọ́ di ọdún mẹ́ta ẹ má ẹ̀sìpẹ́tì pẹ́ẹ́rì èrò báyìí o èrò gàrà níbi òkú bá ti jẹ́ ọ̀fọ́ ọ̀rọ̀ níjọ́ tí òkú bá kú tán gbogbo tó kù sílẹ̀ ó jẹ́ ń tó dùn ní o ó jẹ́ ń tó korò ní o wọ́n da yín dá ara yín torí àwọn náà ní ayé tọ̀dọ̀ wọn. mo kí gbogbo ẹ̀yin lórí orí ìtàgé tá a wà ń bí a rí nínú yín ẹlòmíràn sọ pé location wà lọ́rùn òun ò lè wá àwọn òní ẹmọ́jà fi iṣẹ́ ilé àti mo ti gbowó iṣẹ́ yìí ó kàn máa di gbèsè sí mi lọ́rùn kò sí wàhálà Quadri ti gbé gbèsè lọ́rùn. fọyálì láyé àfihàn máa fún ní. èyí tí mo fẹ́ ṣe ní wàásù fún wa ni wípé ẹ jẹ́ káwa náà wo iye èèyàn tí wọ́n ń sọ pé àwọn dé èèyàn látara àdé èèyàn Sisi Quadri ó tí ì soríire níjọ́ tí oríire rẹ ò bá ti sọ ọ̀pọ̀ ìdádó lóríire. alájọ akábíyàn kọ̀ǹpọ́nì ìjòkó yìí ọmọlúwàbí tó plum ìyá wa Rose Odika àwọn tí ẹ̀tọ́ jọ́ ọmọ fún bàbá mi oníwà sí àgbáyé ṣe fún ìdí ní àjàní bọ́ọ̀lù. àwọn ní ìjòkó yìí gbogbo wa ní lọ báyìí tí kálukú ń ṣàìn lọ́wọ́ ẹ wọlé ayé pé wò yín ẹ bá tún máa jáde ní ìsìn wọn tún máa pé wò yín lọ ayé a máa wò yàn gan o ẹni tí wọ́n ń wò ní kójú orí ò pé o wọ́n ti wo Quadri lópin ìran báyìí o Quadri ò sí nínú ìran bọ́ o kí lẹ́yìn ló ṣe níjọ́ táyé ń wò yín lọ́wọ́ tó fi jẹ́ pé ìjọ́ tí ìran yín ò bá sí níta mọ́ ẹ tún máa ṣẹ́kù níta kìí ṣe ikú nìkan ní máa ń lé ní kúrò níta o mo bá Sisi Quadri dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ẹ̀hánà ni mo ń ta fi dawlatin wa izzin khayrun min al-baqa'i fi zillatin wa ajzin kéèyàn kú níjọ́ tí ayé ò mọ̀ sọ pé ẹni rẹ̀ lọ ògo ń lọ aṣọ wa ń lọ ìdùnnú wa ń lọ iyì wa ń lọ ẹ sọ fún ọmọlúwàbí wípé kó fi stéèjì sílẹ̀ nígbà táyé bá ń pàtẹ́wọ́ lọ́wọ́. nítorí pé tó o bá fi lè bá ayé rẹ débi pé wọn àpàtẹ́wọ́ ọmọ tó bá fi stéèjì ilẹ̀ ni kò ní kí ẹ. La ilaha illallah. kí ẹ̀dá ó kú níjọ́ tí iyì ń bẹ lára rẹ̀ tí ń sáná lọ́wọ́ tó ń taná lọ́wọ́ tó ń
lọ́wọ́ tó ń dé èèyàn lọ́wọ́ òwúlẹ̀ sẹ́ni tí ó kú tẹ́lẹ̀ táyé ò ní rí kinní kan sọ wọ́n yẹn ó lè tẹ̀sẹ̀ gba físà Amẹ́ríkà ni o ìgbà tó kúrò rẹ̀ tẹ̀sẹ̀ wá dóúnjẹ ló tẹ̀sẹ̀ wá kú yìí ìgbà tí kinní kan rẹ̀ ìyá mi abẹ ní agbárí ń dòkó yìí ẹ̀mí yóò kún màmá dáadáa ẹ̀yìn máa padà sí aburú àti gbogbo àwọn èèyàn bíi yín Ọlọ́run ní gbà wọn aṣọ ara yín sọnù mọ́ ẹ̀yin náà ó sì pẹ́ nínú dáwọ́lá yín. Kí ènìyàn kú lásìkò tí níyì ti ń lẹ́yẹ ó dájú kéèyàn ti ṣẹ̀sí kó ti dẹni àbùkù ká ti máa bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ ti ẹ̀ gbọ́ ṣé lápájá ń bẹ láyé sá tó bá kú nígbà náà ikú rẹ̀ ò níyì kí ló mú BBC débi ṣe é lérò pé torí Ọlọ́run ni èrè kún tó kúrò kí ló mú Aláròyé débi ẹ lérò pé torí Ọlọ́run ni ẹ mọ iye èèyàn tó ti kú ní Ìbàdàn tó ti kú ní Èkó tó ti kú ní Ògùn tí wọ́n yá bí òkú wọn ó ti jẹ́ pé bí òkú ti bí wọ́n mọ̀. Torí pé ntọ́kú tóbi ni ntọ́kú kilẹ̀ ni ntọ́kú halẹ̀ ni ntọ́kú dunlẹ̀ ni ntọ́kú junlẹ̀ ó jinlẹ̀ ni ìwọ náà bó o ló ti dunlẹ̀ bó o ló ti nílẹ̀ bó o ló ti rinlẹ̀ bó o ló ti nílẹ̀ kó o tó wọlẹ̀. Bó o ló ti dunlẹ̀. Torí pé kò sí iyèméjì ń bẹ. Mọ́láwọ̀ yẹ kò fi ṣéèfì máa tàbí gbẹ́rì yìí. Ó níbo ni wọ́n fi pa Ọlọ́run yọ mí ìbọn Yorùbá mi kò sí wàhálà. Òun lọ́ra alẹ̀ tẹjọ́ tí wọ́n fi pa ìwọ náà dáhùn lára rẹ̀. Wọ́n lẹ́ni tó bá gbọ́ ìró ògbọ́n kẹ̀wù, òun kọ́ ni ìbọn pa ni. Ẹni ìbá pa kì í gbọ́ mọ́. Wọ́n lásìdẹ́ǹtì ṣẹlẹ̀ ìwọ nìkan lórí kó yọ. Kìí ṣe kórìí rẹ ló dáa ju ti gbogbo wọn lọ. Àsìkò rẹ ni ò tó o. Ìjọ kan náà ń bọ̀ ní tí òtún ásídẹ́ǹtì yóò rí ní ó ṣẹlẹ̀ ìwọ nìkan ló kú láàrin wọn. Báwo làwọn náà ti ń palẹ̀ mọ́ kú sí? Olókìkí olórúkọ olówó ọlọ́lá ọlọ́rọ̀ bóòlù ti ní ládùúgbò yín. Sídìkọ̀dì ilé olóńkọ lóòótọ́ tí ò bá ní àṣẹ sílẹ̀ ìwà rẹ̀ àwọn èèyàn kọ òkú ẹ̀ sílẹ̀ ni. Tẹ̀síwájú. Ta ló ráyè mọ́nú ayé lónìí? Ìtọ́ fi mú àwọn tí wọ́n wọ́n wọ̀nyí. Ẹlòmíì ti ní lókẹ́sàn ọdún méjì lọ́wọ́ nù wọn ọdún kan. Tẹ́wọ́ yóò máa tibì kan bọ́ síbì kan tibì kan bọ́ síbì kan tibì kan tó náà fi bọ́ sẹ́nu òkú tí ó pa. Ìtọ́ fi mú gbogbo wa yìí di nǹkan lẹ̀ ẹ jẹ́ kó lọ yé gbogbo wa o. Òtúbà ń tẹ̀lé ayé kárọ̀ra sáré ayé ohun tó fi mú sísí rọrùn àdùn ayé máa tán bóyá kò gbọ́ mi ṣe ń tún. Ọlọ́lá olí olóko star ìwọ tí wọ́n ń pé wò ìwọ tó tún mọ̀ wo rà rẹ lókè ààrẹ ó láwà star òpònú ènìyàn ọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ kẹ́ni tó star mọ̀ ìpera rẹ̀ ní star ó ní star kalẹ̀ báwọn. Wọ́n kì í yẹra wọn bábá fẹ́ ní ìtàn ní kalẹ̀ ẹ lọ sọ gbogbo ẹni ó bá yẹra rẹ̀ láàárọ̀ àti lálẹ́ ò nira fún wọn. Bọ́mi òtúbà ń tẹ̀lé ayé kárọ̀ra sáré ayé ohun tó fi mú sísí rọrùn àdùn ayé máa tán àdìríbú mọ́sálà lèmọ̀ yẹ́sì máa mi ń pọ́n ẹ jẹ́ kí n fàyè ẹ̀jẹ̀ ń fàyè ṣe wá sí i fẹ́ni bá fẹ́ kó lè gbọ́ kí ni fàárí ẹ ná sórúkọ táráyé sọ ẹ́ ló fi ń sọ pé ó pé ṣòmọ tí ń jẹ́ ayé asán asán láyé òfo láyé ayé lòfo ìdààmú nítorí òfo òbírí nílé ayé dandan ó ń láti yí báyé fún ẹ ní owó ayé ní ó powó yẹn tán báyé fún ẹ ní ilé ayé ní ó bilé yẹn wó báyé bá fún ẹ lókìkí wọn aṣọ òkìkí ẹ nílò fún. Àwọn kan ti ní òkìkí rì wọ́n lo ilé ayé bí ìbò jẹ́ pé ẹlòmíì ò ní tó bẹ́ẹ̀ lò mọ́nú ayé mi. Sísí Kọ́dírì yẹ̀ ṣe bí obìnrin ó dẹ̀ ju ọkùnrin lọ. Ìtàlùfọ́ onítìrà wí ni pé ànásà mí náà nìṣíwátì mà ní tàkásà mí náà nìṣíwátì òṣùwátàwó fọ tàkásà Abdul Kọ́dírì mí náà nìṣíwátì òṣùwátàwó wà fáàkùn rìjà fáàkùn Abdul Kọ́dírì rìjà là. Ahọ́n dẹ̀ sọ Sísí Kọ́dírì di ògo. Ẹnu dẹ̀ sọ Sísí Kọ́dírì di èèyàn. Ẹnu ọ̀hún ló mọ̀ sọ ìwọ kan lórí burúkú mẹ́ẹ̀. Ẹnu ọ̀hún ló mọ̀ sá ìwọ tì mọ́lẹ̀. Àṣeyàn lè bẹ́ẹ̀ kú kó déèyàn. Léèbú táwọn òwò fẹ́ ni ó bá lè bú yàn. Ẹni tí ò ní déèyàn láyé ni máa bú yàn. Àṣé òmò èébù rẹ̀ lò ló fi déèyàn. Ta ló lè bú yàn lónìí bí Sísí Kọ́dírì? Yóò jọ ni èébẹ́ rà sí
kò lè dàbí ètò bá wa ètò bá wa ló lọ. La ilaha illallah. ètò ẹ̀rọ àfi kò lè dàbí ètò bá wa o ètò bá wa ló ti lọ yẹn. irú àwọn èèyàn báyìí ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n máa ń dìde nínú ayé o. àfọ àbẹ́wàjì nígbà tí ájì bẹ́wàjì pè mí pé mo fẹ́ ká ẹ wá bá wa ṣe wá sí nínú rẹ̀ ìjọ yìí mà lágbára ṣùgbọ́n nítorí pé n tó kú yìí ìntáyé ń wò táyé ń gbọ́ ìntáyé ẹbí ń gbé gẹ̀gẹ̀ ni. mo rí bírọ́dà yìí gbà wọ́n ṣe interview wọ́n ní ìtàn bá láwọn ó gbà lè fún wọn kódà bá láwọn ó gba 30 million àní gbowó lọ pẹ̀lú gbogbo owó ṣe rí Sisi Quadri là padà lè ṣe. ṣèbó lẹjọ́ kò lẹ dákẹ́ fẹ́ ẹ̀gbọ́n yín lọ lẹ́gbọ́n mi ọ̀rẹ́ yín lọ ìfẹ́ yín lọ ọmọ ìyá yín lọ asọnù ó ti bọ́. ibi a sì bá ayé yìí dé wọ́n kì í gbé star bàbá sórí ọmọ bọ́mọ náà ò bá ti ṣiṣẹ́ tiẹ̀ wọ́n lè gbé star ẹ̀gbọ́n má burú. báwa bá láàkó oníkòókù kò fáyé ayé òní gbàgbàkúgbà ògo kan tọ́lọ̀ ń gbé kalẹ̀ nínú àṣírù yín nù ògo lẹ́yìn náà o ṣùgbọ́n níbi káyọ̀ lọ́ọ̀kan káyọ̀ orí pé lágbájá ló dé yìí àfẹni tí ó bá sọ wípé kíní kò ṣe é dáa ló kù ẹni tí ó bá dẹ̀ lórí ìkùnú Sisi Quadri ò dáa wà láyà kàbà ní ó kù. Sisi Quadri wọ́n ayé ó ṣe àmì wọ́n di àmì wọ́n lo ipò gbogbo tí a máa ní láyé ní Sisi Quadri ní ṣé kí n tún wí. gbogbo tí a máa ní láyé ní Sisi Quadri ní. sábàlẹ̀ yẹn kú 100 years kí ni ó ní ìjọmọ lọ. sábàlẹ̀ yẹn kú 200 years kí ló fẹ́ ní jùlé lọ. mo dúpẹ́ pé Sisi Quadri yìí ṣe òkú orí àtàn. Alhamdulillah. kí a máa jẹ́ wá sí gbogbo ẹni tí ń ta lọ́wọ́ tí wọ́n ń gbọ́ lọ́wọ́ má fi gbogbo owó jẹ yẹn o tọ́jú owó òjé èèyàn ọ̀la ń bèrè tó fò ní ìrẹsẹ ayé òbí ọ pé ìgbà tí ń dùn fún ọ ìgbà tí ń dà fún ọ ìgbà tí ń yí ọ kí ló fi dè mọ́lẹ̀ lo àkókò rẹ judiciously lo ìgbà rẹ ní ọ̀nà tí ó gbà wúlò fún ẹbí àtàrà rẹ ṣe bó lẹ̀gbọ́n àbúrò àtàwọn ọmọ ìyá gbogbo wọn jòkó nítorí pé òun ìyá ìyàwó àtọmọ ìyá wọn ẹlòmí ó kú nínú star tó pera rẹ̀ ní star kò dá lọ́wọ́ ẹbí kò dá lọ́wọ́ ara àwẹ̀ nípò ìwọ̀n àrọ́wọ́ rẹ̀ ń tunu wọn àrọ́wọ́ rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn tó ní rí ń tunu àwẹ̀ ó ní iṣẹ́ iná ni torí ọmọ rẹ̀ nìkan ló lérò pé ó fẹ́ fi ṣiṣẹ́ àbí ó nítorí àwọn ọmọ mi àwọn bùkátà kan wà tó pé apá ọmọ kì í ká ẹni tá a bá sọ dèèyàn ni ó bá ní gbé. bóòlù àwọn náà ti fẹ́ sọ àwọn èèyàn dèèyàn ọwọ́ kan kì í pàtẹ́wọ́ o ẹsẹ̀ méjì ní takú o gbogbo wa tá a ti lọ́wọ́ kan nínú òkú ẹjẹ́ wá ọwọ́ kan fà sókè tájọ pàtẹ́wọ́ ẹni tó jẹ́ èèyàn lẹni tó sọ èèyàn di èèyàn Sisi Quadri wáyé wọ́n sàmì wọ́n sọ èèyàn di èèyàn Ọlọ́run dákun mo bẹ̀ ọ́ bá wa ṣàlékún kí a ti gẹ wọn bísímìláì mẹ́ta kúrú wà lọ́wọ́ mẹ́ta. Bismillahirrahmanirrahim. Wallahu ahad, Allahu samad. Lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Wallahu ahad, Allahu samad. Lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Wallahu ahad, Allahu samad. Lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Àmín. èyí tí ó balance gbogbo ọ̀rọ̀ mi yóò mọ lọ sọ́dọ̀ ìyá wa tí wọ́n jẹ́ ìyàwó fún Sisi Quadri ìmọ̀ bóyá wà ní òkú yìí tó bá pẹ́ wà ní òkú yìí níbi tí ọ̀rọ̀ dé yìí ẹ gbà fún Ọlọ́run lábàtán ẹ gbé ọ̀rọ̀ yín kalẹ̀ síwájú Ọlọ́run gbogbo nǹkan láyé ni wọ́n kọ títán sí lẹ́yìn orúkọ Ọlọ́run nìkan ni títán ò ní dé bá níjọ́ tẹ́ ẹjọ́ ń tó ẹ̀ mọ̀ pé báyìí ni ó ti rí níjọ́ tẹ́ ẹjọ́ ń sọ walaqad allimna al-mustaqdimina minkum walaqad allimna al-mustaakhirin Ọlọ́run láwọn alamẹni tí ó ṣáájú àwọn alamẹni tí ó kẹ́yìn Sisi Quadri lọ bóò ní gbogbo tí Sisi Quadri ìfilẹ̀ òfin fẹ́ ní bàjẹ́ lẹ́yìn wọn ẹ dákun ẹ mójútó gbogbo ẹbí lápapọ̀ ẹ má fara ní ọmọ ẹ má fara ní ìyàwó ń pẹ̀yìn náà tí ẹ̀ nínira wá ìtẹ́ fara nìyàn aládẹ ẹ̀yìn náà lọ́tọ̀ ẹ dákun ẹjẹ́ apanupọ̀ bàbá wa kábíyèsí olúwo ẹ bá wa ṣe àdámọ̀lá ẹ bá wa ṣe kábíyèsí ẹni bá máa àdámọ̀lá ìyàtọ̀ ọkọ̀ bá wa ṣe fún wọn. torí ìka nínú níwùsì kan pé bàbá láwọn sponsor àwọn ọmọ ṣé bẹ́ẹ̀ ni ìmọ̀ bí níwùsì yẹn ṣe jẹ́ níwùsì ṣùgbọ́n gbogbo ẹni ó bá fún wa ní àdéhùn níbí lónìí
má lérò pé èèyàn ló bá ṣàdéhùn o Ọlọ́run ló bá ṣe o. Àwọn onítìátà Ọ̀yọ́ state wọ́n ní àwọn ṣèlérí wípé àwọn ó kóra àwọn jọ sí odidi fíìmù gbogbo owó táwọn bá rí mbẹ àwọn ó kó fẹ́ bí àwọn ó kó fọmọ. Ìwọ náà ṣe tó ṣe nísìn nítorí ìpéjọ kan ń bọ̀ tí wọ́n ní kí la fẹ́ fẹ́ bí rẹ kí la fẹ́ fọmọ rẹ kí la fẹ́ fọkọ rẹ kó dáa fẹ́ni ó bá ti pèsè ọ̀la láti òní kó bàjẹ́ fẹ́ni tí ò lé sí ọ̀la látẹ̀lé rẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam.